ẹ kú dédé wòye ẹ kú bójú ọjọ́ ṣe rí ẹ mọ̀ pé mo máa ń sọ pé tí àwọn èèyàn bá ti béèrè àwọn nǹkan kan lọ́wọ́ mi ò kì í fẹ́ down privately mo torí pé mo mọ̀ pé àwọn èèyàn míì wà nínú shoes yẹn mi dẹ̀ ní fẹ́ máa repeat ara mi àtẹ̀tí sorry but màá tún sọ again it might be for the last time but let me just say this kò ń ṣe ti kú kò ń ṣe karùn tí o bá ti fẹ́ ọkọ tó fẹ́ ọkọ tó jẹ́ pé ọkọ tó fẹ́ tó ṣègbéyàwó pẹ̀lú ẹni tó ní oko ńlá ni tó dẹ̀ jẹ́ wípé oko ńlá yìí torí ìwọ tó bá mi sọ̀rọ̀ ó ní o ò léèyàn kankan tó lè discuss ọ̀rọ̀ yìí pẹ̀lú àfi mi ó ní ó dẹ̀ jẹ́ bànújẹ́ fún ẹ o ò ní láti bànújẹ́ the moment torí tó bá ti ń bànújẹ́ ó mì ipò tí ń ní anxiety the moment tó bá ti ní ọkọ tó ní oko ńlá wàá kọ́kọ́ gbé anxiety kúrò which is ẹ̀rù which is pé kóyá kó máa free jet wàá kọ́kọ́ gbé anxiety kúrò wàá kọ́kọ́ wora ẹ ìwé sọ wípé kó wora ẹ bí porn star ìwé sọ pé kó wora ẹ bí ẹni tó fẹ́ máa tó ń dóko jẹun tó jẹ́ wípé ẹ mọ̀ pé àwọn porn star yẹn wọ́n bá ti sanwó fún wọn ẹni oko tó bá gbé wá wọn ní choice wọn láti put ara wọn into it ni ìwé ní kó kọ́kọ́ wo rẹ̀ ń bẹ̀ láti mú anxiety ẹ̀ kúrò because kò sí nǹkan tó lè ṣe ò lè títorí oko ńlá kọ̀ọ̀kan especially oṣẹ̀ mari olóṣẹ̀ mari ni o ní látìgbà tí wà tọkọ ẹ ti mari ní last year o ní iye penetration tó ní pẹ̀lú ọkọ ẹ kò tí pé 7 o ní most time ó máa ń da omira sí ara ẹ ni o ní ìdí gbogbo yẹn tíyàn bá ti ní oko ńlá ẹ má gbàgbé àwọn rules mo sọ pé we have 3 F's which is foreplay 3 lube 3 L which is lube 3 S which is slows 3 T which is tech which is technique 3 P position ẹ jẹ́ kí wá mú láti 3 F foreplay tó bá ti ní ọkọ tó lóko ńlá ẹ máa jẹ́ àwọn ọkùnrin tẹ́ mọ̀ pé lóko ńlá tẹ́ dẹ̀ mọ̀ pé gbogbo àtẹ́ bá ń dó obìnrin gbogbo ẹ̀ ni ó máa ń dùn ẹ kọ́kọ́ mọ̀ wípé tẹ́ bá ní oko ńlá ọ̀tọ̀ ní kéèyàn ní oko ńlá kó dẹ̀ gùn tí èèyàn bá ní oko ńlá tí ó gùn ìyẹn sì bẹ́tà bẹ́ẹ̀ tó bá ní oko ńlá tó kó yẹn tí wá lọ gùn òun láti wà very careful because nígbà tó bá ń dó obìnrin tó bá lọ hit cervix ẹ̀ tó bá ti lè hit cervix obìnrin mood killer ni ó máa kill mood obìnrin yẹn gbogbo hey ho tó bá ń gbọ́ tóbìnrin yẹn bá ń sọ ń gbà yẹn ó ń tàn ẹ́ ni ara ẹ̀ ti kú so tó bá ní oko ńlá tó gùn tó kó ẹ̀ tóbi tó ní girt ẹ̀ tóbi tó dẹ̀ tún gùn you have to be very careful láti má hit cervix obìnrin tó bá ti hit every turn off ní fóbìnrin tó bá wá ní oko ńlá ṣùgbọ́n tí ó gùn ìyẹn sì better ìyẹn ni foreplay àti lube ó máa ṣiṣẹ́ níbẹ̀ yẹn bẹ́ẹ̀ tó bá ní oko ńlá tó tún lọ gùn tó bá ṣọ́ra lube àti foreplay láwọn rules tí mo kàn lẹ́yìn kò ní ṣiṣẹ́ but ẹni tó ní oko ńlá foreplay is very important lára àwọn foreplay tí mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa ń ṣe mistake tẹ́ bá fẹ́ ẹni tó bá ní oko ńlá tó dẹ̀ fẹ́ bá obìnrin ẹ̀ ṣeré tó bá mọ̀ pé o fẹ́ lá obìnrin o fẹ́ jẹ òbò obìnrin ẹ̀ máì tí ì mú ọyàn ẹ̀ máì tí ì finger ẹ̀ because torí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa ń kórìíra ọ̀pọ̀lọpọ̀ yín ìgbà tí ẹ bá ti finger obìnrin àbí tẹ́ ti mú ọyàn obìnrin kẹ́ tó gbẹ́nu sí tí tẹ́ bá ti wá rí pé obìnrin yẹn ti wet ẹ ní lè jẹ òbò yẹn dára bó yẹ ṣe yẹ kó jẹ kẹ́ jẹ ṣe lè máa bẹ̀rẹ̀ sí ní máa tutọ́ àbí kẹ́ máa feel pé ẹ ń feel miserable nítorí pé omi òbò yẹn ti ń ṣomi already kẹ́ tó gbẹ́nu sí so ìwé sọ pé tó bá fẹ́ jẹ òbò obìnrin tó ti rí wípé o fẹ́ really jẹ òbò ẹ̀ tó bá ti wẹ̀ tí òbò yẹn sì dá ṣáká ni kò gbẹ́nu sí straight má wulẹ̀ fọyún ẹ̀ ṣeré má wulẹ̀ fòbò ẹ̀ ṣeré gbé ẹnu lọ síbẹ̀ straight o lè wá máa jẹ òbò ẹ̀ kó dẹ̀ máa fi ọmú ẹ̀ náà ṣeré àbí kó máa finger at the same time but má jẹ́ kí fingering àbí ọmú mímu kó kọ́kọ́ gba position òbò jíjẹ torí pé tó bá tí àwọn nǹkan míì bá ti gba position òbò jíjẹ there's tendency wípé tí òbò yẹn bá ti wet jù o lè má jẹ dáadáa bó ṣe yẹ kó jẹ kàkà kọ obìnrin yẹn kó enjoy ẹ ọmọ máa fún ní pain ni torí omi tó ti wà lórí òbòkó tó gbẹnu sí ó lè máa irritate ẹ tí omi bá máa wà lórí òbòkó tó jẹ òbò lásán rárá jẹ́ kó jẹ́ edible water lubricant irú tí mo pín nínú Bidemi àbí tí mo showcase lórí page mi tí mo ló ń bọ̀ lọ́nà àbí kó lọ ra tiẹ̀ edible water lubricant tó máa fún sí so that a lè torí òbò tó bá fọ̀ ó máa ń dá ṣáká bí ṣàkí Nàìjíríà ni ó máa le hanrin lẹ́nu ni tó bá fọ òbò tó bá dá ṣáká ṣàkì tá ń jẹ ní diaspora ó yàtọ̀ sí ṣàkì tó ń jẹ nílé so òbò tí tó bá fọ òbò tó bá dá ṣáká ó máa ṣe hanrin lẹ́nu ó máa le lẹ́nu ṣàkìtì ni so irú nǹkan tó irú feel yẹn tó bá fẹ́ feel bẹ́ẹ̀ kàkà tó máa fi jẹ́ kí obìnrin yẹn ti máa da kó obìnrin yẹn ti máa wet kó tó gbé ẹnu sí kúkú fi water based lubricant sí kó mọ̀ wípé
water based edible lubricant kó mọ̀ wípé edible lubricant tó fi sí òun ló ń fẹnu lá kò ṣe omi tó jáde láti inú òbò yẹn so kò yẹ kó irritate ẹ so lára foreplay ni pé gbé ẹnu lọ sí òbò ẹ lọ straight kó jẹ́ wípé ẹnu ẹ ló máa fa omi ara ẹ jáde tó bá mọ̀ kó fẹ́ jẹ òbò ẹ tó bá fẹ́ jẹ òbò ẹ o lè lo ọwọ́ but make sure pé o ṣe foreplay tó bá dẹ̀ mọ̀ pé òbò yẹn rí ṣakiti lẹ́nu ẹ fi edible water lubricant sí lára foreplay ni kò fi jẹ òbò ẹ ṣùgbọ́n gbogbo ìgbà tẹ́ bá ti fẹ́ jẹ òbò obìnrin tẹ́ mọ̀ pé fẹ́ jẹ òbò obìnrin ẹ má máa kọ́kọ́ bá obìnrin ṣeré kóbìnrin ti da omi ra kẹ́ tó jẹ òbò ẹ ara àwọn nǹkan tó máa put yín off nìyẹn ẹ máa wò pé omi yìí tẹ́ ń gbẹnu sí ẹ kúkú mọ bí tó ti ń wá ẹ jẹ́ kó bò ẹ kó wà dry kó jẹ́ pé ẹnu yín ló máa wet ẹ ẹnu yín ló máa pe omi ara ẹ jáde so that tó bá by the time tó bá máa jáde sí yín lẹ́nu gan ẹ ní mọ̀ pàápàá tẹ́ bá ti fi water based edible lubricant sí but tó mi bá ti wà ńbẹ̀ kẹ́ tó gbẹnulé ẹ lè máa feel uncomfortable ẹ má dẹ̀ gbàgbé tó bá fi ọwọ́ ẹlòmíì ó lè jẹ́ ọwọ́ lásán ló máa fi mú ọyàn ẹ̀ tó ti máa bẹ̀rẹ̀ sí ní máa wet ẹlòmíì tó bá ti finger lásán máa wet so tó bá ti ń finger obìnrin tó ti bẹ̀rẹ̀ sí ní wet tó gbẹnu sí nígbà míì ó lè má wà comfortable about omi tó ti ń ṣe ní ojú òbò ẹ̀ then mo sọ pé lube edible èmi máa recommend edible water lubricant pàápàá fún àwọn obìnrin tó ti wà above 50 gbogbo ìgbà tẹ́ bá ti fẹ́ dóko ó yẹ kẹ́ ní níbi ẹ̀gbẹ́ bed yín ó yẹ kó wà níbi ẹ̀gbẹ́ bed yín every time ó yẹ kí ẹ ní water based lubricant sílé ẹni tó bá ti wà above 50 torí every time you cannot tell me pé ara ẹ máa wet bó ṣe ń wet nígbà tó wà younger so tó bá especially tó bá ti ń gbẹnu lé menopause ara ẹ máa dry then ẹni tí okó ọkọ ẹ bá tóbi tí ò kí ń enjoy okó yẹn tí ọkọ yẹn ò bá ní technique tó dáa ara ẹ máa dry ni so ẹni tó bá ní ọkọ tí okó tóbi ìwọ náà need edible water based lubricant o need the lubricant o mo sọ pé 3F which is foreplay 3L which is lube 3 slows that is 3S slows ìwọ ọkùnrin tó bá fẹ́ dó irú àwọn tó bá fẹ́ dó òbò ìyàwó ẹ̀ tó dẹ̀ mọ̀ pé kó ẹ̀ tóbi o láti take one step at a time slow and steady win the race o lè dóbò bí ẹni tí okó ẹ̀ kéré ṣe máa dóbò pàápàá ìwọ tí okó ẹ̀ tóbi tó dẹ̀ tún gùn tó bá dóbò bí ẹni tó kéré tó máa ṣe dóbò ó máa hit cervix obìnrin yẹn ni and tó bá ti hit cervix obìnrin is a mood killer ó máa kill mood obìnrin yẹn tí obìnrin yẹn bá ti lè máa feel pain ní ìsàlẹ̀ inú ẹ̀ so ìwọ tí okó ẹ̀ bá tóbi tó dẹ̀ tún gùn ó láti take one step at a time and you have to be slow with it ó lè ṣe gbìgbìgbì bẹ́ẹ̀ every other person ṣe máa ṣe báwo ló ṣe máa ṣe first 3 inches of your oko ló kọ́kọ́ need so tó bá ti ṣe mọ̀ pé téèyàn bá fi tí nǹkan bá hard téèyàn bá oil ẹ̀ bóyá èèyàn fẹ́ open boat èèyàn wá oil boat yẹn tó bá yá èèyàn máa ṣí díẹ̀díẹ̀ tí oil yẹn bá ti penetrate dáadáa so tó bá ti kọ́kọ́ fi first 3 inches sínú òbò ìyàwó àbí òbò ẹni tó fẹ́ dó tó bá ti rí pé bó ṣe ń trust tó ń lọ tó ń bọ̀ má jẹ́ kó ju 3 inches yẹn lọ má trust kọjá first 3 inches yẹn jẹ́ kó wà used to pé ara ẹ ti balẹ̀ pẹ̀lú 3 inches yẹn wàá increase ẹ̀ sí 4 tó bá jẹ́ tó ní 7 inches oko wàá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú 3 inches díẹ̀díẹ̀ wàá increase ẹ̀ sí 4 o lè gbá 7-8 inches oko sínú òbò obìnrin straight there's tendency pé o máa eat cervix ẹ̀ there's tendency pé o máa kill mood ẹ̀ o lè gbá 3 inches oko sínú 7 àbí 8 inches sínú òbò obìnrin straight so you have to be slow with it first wàá kọ́kọ́ fi 3 inches sí wàá dẹ̀ máa increase ẹ̀ bit by bit that is 3S slow technique lára technique náà ló wà mo ti sọ fún yín wípé you have to be slow and the techniques ni pé kọ́kọ́ fi 3 inches sí wàá dẹ̀ máa increase ẹ̀ díẹ̀ wàá rí pé bó ṣe increase yẹn tó bá possible tó bá ti fi 3 inches yẹn sí kó tó fi the fourth kó tó increase ẹ̀ sí 4 bu lubricant sí ó máa lo lubricant wàá jẹ́ kí lubricant pọ̀ tó bá ti lóko tó tóbi tí ò bòyàwó òdẹ̀ fẹ́ púpọ̀ wàá make use of lube gan gbogbo inches tó bá ti increase lára àwọn technique ni bó ṣe increase inches yẹn bẹ́ẹ̀ náà ló máa lubricate okó yẹn tó bá ti mu síta báyìí bu lubricant sí kó fi pa kó tún increase kó fi sínú tó bá rí pé obìnrin ya rẹ̀ ti settle pẹ̀lú 4 inches yẹn tó tún fẹ́ increase ẹ̀ sí tún fi lubricant sí lubricant ní láti pọ̀ otherwise wàá fún ní pain wàá dẹ̀ jẹ́ kíru obìnrin bẹ́ẹ̀ ò ní jẹ́ kó like oko
wàá jẹ́ kó máa sáfókó. Then 3 position, 3 P's, position ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ọkùnrin bá lóko ńlá, it is advisable yẹ pé obìnrin ló yẹ kó wà in charge. Kí dẹ̀ ni reason tí ọkùnrin bá lóko ńlá, ó dá kí obìnrin máa do látòkè, because obìnrin ló máa mọ debt oko tó fẹ́ gbà, obìnrin ló máa lè control iye tó máa dé inú òbòun tóun ò fi ní rí ìnira, obìnrin ló máa lè control iye oko tóun lè gbà tí òun ò fi ní rí ìnira, obìnrin ló máa control iye oko tó lè wọnú òbòun tí ò ní touch cervix òun. So tí ìgbà tí ọkùnrin bá fẹ́ do látẹ̀yìn, á lo àwọn technique tí mo ti sọ nílẹ̀ wípé wàá kọ́kọ́ fi 3 inches sí, wàá dẹ̀ máa increase the inches by inches, wàá dẹ̀ máa lubricate bó ṣe increase, otherwise obìnrin yà á tí oko á máa sáfókó. Òun ló fi fa irú message tí obìnrin ṣe sí mi lẹ́ni mo fẹ́ lè máa sunkún. O ní first time tó máa dó ìgbà tẹ́ máa kọ́kọ́ dó ara yín, òun ló fi lóyún, gbádùn oko rárá. The type tó yẹ pé wọn ò kí ń jẹ́ kán dóra wọn kán tó marry ní ìka máa sọ lórí ètò. So nísìnyí ó ti ń ké gbàǹjarè, ó ní inú òun bàjẹ́, ó ní kí inú ẹ̀ bàjẹ́, gbé anxiety kúrò, look at yourself as a porn star tó fẹ́ ṣiṣẹ́ gba owó ẹ̀, millions dẹ̀ wà níwájú ẹ̀. Then lọ get lubricant, edible lubricant, make tó bá máa jẹra yín, pàápàá ní ọkùnrin tó bá fẹ́ lá òbò obìnrin, ẹ máa go straight láti lọ lá òbò obìnrin yẹn first, ẹ má jẹ́ kó obìnrin yẹn wet kẹ́ tó la, torí ara àwọn nǹkan tó máa ń put yín off yẹn. Nígbà tó obìnrin bá ti wet, ẹ rí pé òbò ẹ máa taste salty, òbò ẹ máa taste yàtọ̀, so irú taste yẹn ó lè put yín off. But tó òbò bá dá ṣáká kó tó la, tó go straight to the òbò, tó jẹ́ pé water tó jẹ́ pé edible lubricant ló bù sí, wà rí pé tó bá la ó tẹ̀ ní mọ̀ nígbà tí obìnrin yẹn bá wet. So tó bá fẹ́ lá òbò, go straight, o lè wá máa lá òbò kó dẹ̀ máa fọmú ṣeré bọ̀. Gbogbo nǹkan tó máa ṣe tó máa kọ́kọ́ jẹ́ kí obìnrin yẹn máa wet kó tó lá òbò ẹ̀, ẹ try láti avoid ẹ̀ kó má bàa máa kill love yín àbí spirit yín nípa lílá òbò obìnrin. Then mo ti sọ̀rọ̀ position. Then gbogbo ẹ̀yin tẹ́ máa ń dó obìnrin, ẹ ní láti study bí body obìnrin ṣe máa ń ṣiṣẹ́. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ẹ bá ti ń dó obìnrin, tí obìnrin bá ṣe yeah, do it harder, the moment ẹ bá ti feel this silence nínú obìnrin tí ò sọ̀rọ̀ mọ́, ẹ má sọ̀rọ̀. Ẹ ní láti study obìnrin. Kò ṣe gbogbo ìgbà lẹ máa bèèrè lọ́wọ́ obìnrin pé are you enjoying it? Ṣé rí tí obìnrin bá ń communicate pẹ̀lú yín gbà tẹ́ ń do lọ́wọ́ tó ń sọ fún yín pé do it harder, I'm enjoying it, àkíní kan, ìgbà yẹn lẹ́yìn náà ní orí ọ̀fẹ́ láti máa sọ̀rọ̀ pé yes, are you enjoying it? You like my dick? Ìgbà yẹn lẹ lè máa sọ̀rọ̀ pẹ̀lú obìnrin yẹn. Ṣé rí tí obìnrin ò bá ti respond mọ́, tí ò ti sọ̀rọ̀ mọ́, ẹ̀yin náà ẹ gbẹnu yín dákẹ́, ẹ máa dóbò tẹ́ ń do lọ. Ẹ mọ reason nígbà míì tóbìnrin bá kọ tó bá ti ń sọ̀rọ̀ do it harder, I'm enjoying, tó kàn dédé dákẹ́ gbàm, ó ti fẹ́ reach orgasm ni, ó ti fẹ́ come. The moment ẹ bá lọ bèrè pé are you enjoying it báyìí, ẹ máa break chain yẹn ni, ẹ máa break kíni spirit yẹn ni. Gbogbo tóbìnrin bá ti ń communicate pẹ̀lú yín, ìwọ náà lẹ́tọ̀ọ́ láti máa communicate pẹ̀lú obìnrin yẹn. O lẹ́tọ̀ọ́ láti máa oh you are enjoying my dick, I'm enjoying your pussy too. Ṣé o ń gbádùn òbò mi, mò ń gbádùn okó ẹ náà, mò ń gbádùn okó ẹ, ṣé o ń gbádùn ẹ, sọ fún mi pé o ń gbádùn òbò mi. That is tóbìnrin bá ń sọ̀rọ̀, tóbìnrin bá ń scream, tóbìnrin bá rí pé obìnrin yẹn enjoy ẹ. But the moment tóbìnrin bá dákẹ́ lọ, tẹ́kọ̀ ń do lọ, tó kàn díjú má parí, tó dákẹ́ lọ, ẹ má sọ̀rọ̀ pé kí ló ṣe é, ẹ má béèrè pé ṣé òun enjoy okó mi. Ẹ̀yin ọkùnrin ẹ má béèrè mọ́ ń gbà yẹn, torí tẹ́ bá béèrè obìnrin yẹn ó ti fẹ́ damira ni. Bọ̀ bẹ́ bá ṣe béèrè báyìí, ó máa send obìnrin yẹn kúrò, ẹ tún máa break kíní yẹn ni. Ọ̀rọ̀ tẹ́ máa sọ yẹn ó máa kill kíní action tó fẹ́ ṣẹlẹ̀ yẹn. So ẹ máa short time tóbìnrin bá dákẹ́ tẹ́ bá ń do lọ́wọ́, time tí obìnrin bá ń sọ̀rọ̀ tẹ́ bá ń do lọ́wọ́, ẹ̀yin náà lẹ́tọ̀ọ́ láti máa sọ̀rọ̀ ńgbà yẹn. Kẹ́ máa communicate, kẹ́ máa bèèrè lọ́wọ́ pé ṣé ó ń gbádùn òbò yín, ṣé ó like kókó yín, ṣé ó máa dóko lọ́la, tomorrow ẹ fẹ́ dóra yín dáadáa. Bẹ̀tẹ̀ bá ti rí pé obìnrin ti dákẹ́ lọ tí ó sọ̀rọ̀, ẹ̀yin náà ẹ má sọ̀rọ̀, ẹ má béèrè, ẹ kàn máa ṣe rí ojú ibi tẹ́ ń dó yẹn, in tẹ́ ń ṣe tóbìnrin yẹn ò fi sọ̀rọ̀ yẹn, ẹ intensify effort yín, ẹ máa ṣe dáadáa. Because tẹ́ ẹ bá ṣe dáadáa, tẹ́ bá wá lọ béèrè pé kí ló ṣe tó sọ̀rọ̀, ẹ ṣó ṣì ń gbádùn ẹ máa break kíní yẹn. Orgasm tó fẹ́ reach ngbà yẹn bó ṣe fẹ́ damira yẹn, ẹ máa send ẹ padà ni. Irú nǹkan báyẹn dẹ̀kẹ̀rẹ̀ ó máa kill mood ẹ, àbí kó yé ti kíní yẹn akọ̀ kúrò lára ẹ̀ ní. So mo tún kọ́ yín lọ́gbọ́n kan lénìí tí mo mọ̀ wípé ó máa ń ṣẹlẹ̀, mo tún kọ́ yín. Then gbogbo ẹ̀yin obìnrin náà tó bá ti ń date ọkùnrin, torí nǹkan tó wà ń ta sí okó òṣìṣẹ́ tààrà mọ́, ọkùnrin tó bá wá bá ẹ tó ti ń lọ kíní lé lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́rin,
tó ń bẹ̀rù àti fọwọ́ kàn ẹ́ lọ́yàn tó ń bẹ̀rù àti kiss ẹ ó jẹ́ yá wà very careful bóyá kó sọ dáadáa bóyá kó ẹ ṣiṣẹ́ tó bá ọkùnrin bá dẹ̀ fọwọ́ pa ẹ́ lọ́yàn àbí kiss ẹnu ẹ jọ nítorí Ọlọ́run tẹ́ bá ti ń kiss mú ọwọ́ lọ síbi ìsàlẹ̀ láti feel ẹ bóyá kó ẹ ń dìde torí ọkùnrin tó bá kátó tó bá pé tó bá ti ń kiss ẹ tó ti ń fọwọ́ pa ọyàn ó yẹ kókó ẹ máa dìde lábẹ́ mi ní pé dandan ni kó do ara àwọn checks tó ń láti carry out nìyẹn risk check ni risk assessment ni kó bá lè mọ̀ bóyá ẹni tó fẹ́ bóyá kó ẹ máa padà ṣiṣẹ́ kó má lọ ra móòlù ẹ̀ tí ò sí engine níbẹ̀ so tọkùnrin bá ti ń kiss ẹ tó ti ń fọwọ́ kan yàn ẹ máa ra fi idea mú ọwọ́ lọ sí abẹ́ ṣòkòtò má fọwọ́ sí inú ṣòkòtò ẹ̀ mú okó ẹ̀ dání ti ṣòkòtò bẹ́ẹ̀ ni pé òun bá ṣeré tí ò bá ti le kan tó bá ti mú ọyàn ẹ̀ dání tó kìsẹ̀ ó yẹ kó ti mọ̀ pé ó yẹ kókó ẹ̀ le bẹ́ẹ̀ tó bá ti fọwọ́ fìlì okó ẹ̀ tí ò ti le okó yẹn ti sick kó ti ń ṣàìsàn so kẹ́lẹ̀ máa tó bá ti ṣe lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ tó ti rí bẹ́ẹ̀ kó mọ̀ pé it's not a good place for you okó yẹn ní problem okó yẹn ti ní problem risk assessment ni mo kọ́ ẹ bó ṣe lè ṣe risk assessment tí ó kó tó o sì máa dó bóyá ó máa wúlò àti dó òun ni mo sọ fún yín a máa pàdé lọ́la ní agbára Ọlọ́run Olódùmarè ẹ má gbàgbé a máa pàdé lọ́la mo mọ̀ pé ètò yẹn máa rough díẹ̀ torí ọ̀rọ̀ ń gbé àwọn ènìyàn nínú nípa mobile phones àti nípa ká má dóra wa ká tó má rí lára ẹ̀ là ń sọ ń sìn wọn ò dóra wọn kan tó má rí wọ́n ti wá ń dóra wọ́n sìn ọkọ ò lè penetrate ó lára òun ló máa ń da omi ara sí because òbó máa ń dùn òun tó bá ti ń dùn tó rókò ẹ̀ ti tóbi jù wọn ẹ máa ní kẹ́ kọ́ má dóra wọn ṣùgbọ́n ẹ ní kọ́ wọn láwọn techniques irú tí mo sọ ń sìn ẹ ní kọ́ wọn ẹ ní ké pé tó bá mọ̀ pé olóko ńlá wá fún kíláàsì báyìí o tó bá lóko gígùn wá sí kíláàsì báyìí irú àwọn nǹkan cancel tó yẹ kẹ́ máa ṣe nìyẹn tó bá mọ̀ pé olóko ńlá kíláàsì báyìí ni kò wá tó bá lóko gígùn tó bá lóko tó gùn tó dẹ̀ tóbi wá fún kíláàsì báyìí ẹ kọ́ wọn ní techniques tán àwọn tó lóko ńlá bó ṣe lè lò ó àwọn tó lóko kékeré ẹ̀wọ̀n tó bá dẹ̀ lóko ńlá náà ìwọ arábìnrin wọn ò kí ń la gbogbo òbò tí ọkùnrin kò dá kẹ́ ẹ máa ṣe missionary style tẹ́ bá lóko ńlá àwọn tẹ́ bá dẹ̀ wá lóko ńlá tẹ́ fẹ́ ṣe missionary style wọn ò ń la gbogbo òbòdó oko ńlá wàá pa itan àárín itan mọ́ ni èyí tó o bá fẹ́ kó wọnú òbò ẹ ló láti wọnú òbò ẹ ire o ó dàbọ̀.